ilẹ̀ àzọ ó ti jáde tí 1000 alámọ̀là ọlọ́run yẹn níta gbé táyà sí mi lọ́rùn ọlọ́run kí n ṣe orí òkúrin ìgbìmọ̀ rẹ̀ mo ti sọ alámọ̀là gbájú sí ìgbẹ̀bẹ̀ 100 naira tí mo fi ràmàlà mo tọrọ ẹ̀ ni mo wá rí 1000 náà pé wọn ó wá lọ bọ̀ bẹ̀ mo kàn fún mi àṣọ òun mọ̀ pé 1000 náà ń bẹ̀ ń bẹ̀ ó ní bọ̀dá ìdúró ń bẹ̀ ó ní ẹwà ẹ̀ bá wà pọ̀ wọ́n dẹ̀ bá owó yẹn lápò wọ́n lù ọlá wọ́n lù hallelujah kí mo ní wọ́n ṣe lọ́pọ̀ wọ́n lù ìyá ó mọ̀ pé ọmọ ìyá àdúrà nílé ó ní ẹfílẹ̀ kí ìyá rẹ̀ tó wá pariwo oúnjẹ ẹfílẹ̀ kò máa lọ àtàmàlà 100 àti mọ́ra àti 1000 eré ẹ̀tọ́ mú dédé ogun ló jẹ́ ń jalè tí ẹ náà máa dùn nínú gbogbo ọ̀gá wọ̀nyí ebe mi wá rí Agbala Gabriel tó máa ń wò náà ni hallelujah dada ìwọ máa lọ́jọ́ ayọ̀ ohun tó bá bá wá ní kó kọjú mọ́ àdúrà rẹ gbà àdúrà rẹ gbà àdúrà rẹ gbà wo mi ronúpìwàdà o tí mo ní oṣù má fi àdúrà rẹ ṣòfò ronúpìwàdà jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ jáwọ́ kúrò nínú àpọ̀n tí ó yọ fi ayé rẹ fún Jésù ronúpìwàdà gba ìrònúpìwàdà kọ̀ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kọ̀ iṣẹ́ ọwọ́ rẹ sílẹ̀ kọ̀ ọ̀nà búburú sílẹ̀ kọ̀ ọ̀nà ìwà ìkà sílẹ̀ kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ronúpìwàdà bá Ọlọ́run làjà ṣùgbọ́n Ọlọ́run pò ní ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo ohun tó ń yọ ṣe ń pọ̀kàn èèyàn ò rí ọ ṣùgbọ́n ojú Olúwa ń wọ̀ ra ọkàn rẹ padà ẹ̀jẹ̀ rẹ̀ ikú rẹ̀ àti àjíǹde rẹ̀ tó fi ra padà ṣùgbọ́n náà la àjà pẹ̀lú Ọlọ́run Olúwa ìfẹ́ ṣe báyìí mọ́ torí ẹ̀ṣẹ̀ á tún máa fa ogun padà ogun tó ti ṣẹ́ ẹ̀ṣẹ̀ ó tún lọ ránṣẹ́ pè ibi tó tán ti fà ọ́ jáde ẹ̀ṣẹ̀ ó tún dá ọ padà bẹ́ẹ̀ wọ́n tán mú ọ jáde níbì kan tó tún wá lọ darapọ̀ obìnrin tí èsì ìyàwó ẹ̀ ó tún gbọ́ á kí mo ló ṣe ó tún gbọ́ á ibẹ̀ yẹn hà ó tún gbọ́ á kí èsàrà ẹ̀ṣẹ̀ ó le láti fi ilẹ̀ pàápàá ẹni tó bá ti wà addicted mọ́ ẹni tó bá ti mọ́ ọ lára ó máa ń le wàá strive kíní ìṣe no àní kíní ìṣe irọ́ tó bá dá jókòó tí nǹkan yẹn bá fẹ́ wá sọ pé no pé láìláì o lè dá jókòó kí ìrònú nǹkan yẹn fẹ́ wá Sátánì máa ń mú ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn nǹkan yẹn tó bá ti dá jókòó àwọn ìrònú náà dẹ̀rẹ̀dẹ̀ ò lè má fẹ́ wá àwọn nǹkan náà dẹ̀rẹ̀dẹ̀ ẹ ti sùn àbí mi ìbá yín sọ̀rọ̀ ni tó bá ti jókòó àwọn nǹkan yẹn ò lè má fẹ́ wá Sátánì ò máa bá ọ sọ̀rọ̀ létí máa gbọ́n ti pé no àlọ́ lábìsáwò Olúwa yà mí ya èṣù àti ẹ̀ṣẹ̀ àti ọmọ ogun rẹ̀ gbẹ̀yìn tẹ́ máa ń fa tẹ́ máa ń smoke bí mo gogoro ṣe nǹkan kan tó bá ti jájókòó ni nìkíní ẹ̀ máa wá tètè máa jára rẹ̀ gbà tó bá jókòó bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ lọ́rọ̀ gbó dìde bá jókòó pé ọ̀rọ̀ tán sọ́ńbì tètè kó bẹ́ẹ̀ jáde kúrò láàrin wọn kí mo ní o ṣe o jáde kúrò láàrin wọn ojú ẹ̀ nìkan tó pé jáde kúrò láàrin wọn ọfà ò ní bá o. Yorùbá Gbayì TV
ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.